kú ọdún Kérésìmesì. Mo gbàdúrà wípé àlàáfíà Ọlọ́run yóò dé bá ayé rẹ nínú ọdún yìí. Ìwọ yóò rí ẹ̀bùn ayọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. Bẹ́ẹ̀ ni àwọn májẹ̀mú ìlérí tí Ọlọ́run ṣe fún ayé rẹ yóò wá sí ìmúṣẹ. Ìbùkún Ọlọ́run yóò tì ọ́ lọ́wọ́ ní àkókò yìí. Láti òní lọ, ayé rẹ yóò kún fún ẹwà àti ògo Ọlọ́run ní orúkọ ti Baba, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Èmi ni àlùfáà àti ọ̀mọ̀wé Bámidélé Ọlásùpọ̀ Oyègòkè. Mò ń kí yín káàbọ̀ sínú ìwàásù ti ọjọ́ òní. Yóò dára fún yín. Amen. Bíbélì tí a ó kà ó wà nínú ìwé wòlíì Àìsáyà orí 9 ẹsẹ̀ 6. Wòlíì Àìsáyà orí 9 ẹsẹ̀ 6. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà ní èjìká rẹ̀. A ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, olùdámọ̀, Ọlọ́run alágbára, bàbá ayérayé, ọmọ aládé àlàáfíà. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Kí Olúwa kó bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ọkàn wa. Àmín. Jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ tí ẹ fún wa láti rí ọdún Kérésìmesì ti ọdún yìí. Ní orúkọ Jésù, Olúwa gba ọpẹ́ wa. A dúpẹ́ fún àánú, a dúpẹ́ fún ààbò, a dúpẹ́ fún ìpamọ́, a dúpẹ́ fún ìṣẹ́gun tẹ́ fún wa nípasẹ̀ Jésù Kristi. Jésù ọmọ Ọlọ́run, gba ọpẹ́ wa. A jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa níwájú rẹ. Gbogbo ibi tí a ti kùnà ògo rẹ, Olúwa dáríjìn wá. Ọlọ́run ṣàánú fún wa. Àkókò nìyí láti lọ nínú ọ̀rọ̀ rẹ. Ẹ̀mí Mímọ́ wá bá wa sọ̀rọ̀. Olúwa, jẹ́ kí òye ọ̀rọ̀ rẹ kó yé wa. Gbogbo etí tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí lórúkọ Jésù, ẹ ó gbọ́ sí ìyà nípẹ̀kun. Láti òní lọ, ọ̀rọ̀ náà yóò ṣe rere nínú ayé yín. Bẹ́ẹ̀ ni yóò rí. Ògo ni fún orúkọ Olúwa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ tí a ń kíyèsí lónìí, ó ní orúkọ rẹ̀ jẹ́ ìyanu. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu. Lónìí, a ó ṣe àgbéyẹ̀wò àwọn orúkọ Jésù. A ó sì yànnàná orúkọ ńlá ti Jésù, ẹni tí ó jẹ́ ọmọ aládé àlàáfíà, ẹni tí ó jẹ́ ìyanu, olùdámọ̀ràn, Ọlọ́run alágbára àti bàbá ayérayé. Orúkọ rẹ̀ yìí ó sì ń ṣiṣẹ́ ìyanu síbẹ̀ nínú ayé wa títí di òní. Nígbà tí a ń sọ nípa orúkọ ṣe pàtàkì púpọ̀ púpọ̀ sí Ọlọ́run. Orúkọ ní ìtumọ̀ tí ó gúnmọ́ láàrin àwọn ọmọ Yorùbá, Iṣẹ́ àkọ́kọ́ tí Ọlọ́run gbélé Ádámù lọ́wọ́ kó tó di pé a dá ìgbéyàwó sílẹ̀ nínú Bíbélì, nínú ìwé Genesis orí 2 láti ẹsẹ̀ 8 sí 9, òun ni pé kó sọ àwọn ẹranko ní orúkọ tí Ádámù sọ àwọn ẹranko títí di òní. Orúkọ náà ni wọ́n ń jẹ́. Orúkọ ní nǹkan ṣe pẹ̀lú ibi tí a gbé bí wa. Orúkọ ní nǹkan ṣe nípa àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìbí wa àti bí a ṣe wá sí ayé. A rí àpẹẹrẹ léyìí nínú Bíbélì nípa ìbí Ísákì nínú ìwé Genesis orí 18 láti ẹsẹ̀ 9 dé 15. Nígbà tí a bí Ísákì, a pe orúkọ rẹ̀ ní ẹ̀rín, torí pé Ọlọ́run pa Sárà ní ẹ̀rín. Bákan náà ni a rí ìbí Jákọ́bù nínú ìwé Genesis orí 17 ẹsẹ̀ 14. Genesis orí 17 àti ẹsẹ̀ 14. A pè ní ajínilẹ́sẹ̀. A rí nínú ìbí ti Mósè
a pè ní ẹni tí a mú jáde láti inú omi wá nínú ìwé Ẹ́kísódù orí kejì ẹsẹ̀ ìkẹwàá. Bákan náà ni Jábésì, a rí àpẹẹrẹ orúkọ ti Jábésì, ìtumọ̀ orúkọ ti Jábésì pé ó jẹ́ ọmọ ìbànújẹ́ nínú ìwé Króníkà kínní orí kẹrin ẹsẹ̀ ìkẹsàn-án àti ìkẹwàá. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu. Nínú ìwé Mátíù orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún, Bíbélì wípé ìwọ pe orúkọ rẹ̀ ní Jésù nítorí pé òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé orúkọ rẹ̀ yàtọ̀ gédégédé sí gbogbo orúkọ. Orúkọ rẹ̀ ló borí gbogbo orúkọ. Orúkọ rẹ̀ yìí kò ní àfiwé, kò ní àfijọ lórí ilẹ̀ alààyè. Hallelujah. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé ìbí rẹ̀ ó jẹ́ ìyanu. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé àwọn ẹ̀kọ́ àti ìkọ́ni Jésù ó jẹ́ ìyanu. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí a ti ọwọ́ Jésù ṣe ó jẹ́ ìyanu. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé ìfarahàn rẹ̀ nínú ògo ó jẹ́ ìyanu. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé ikú rẹ̀ lórí igi àgbélébùú ó jẹ́ ìyanu. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé àjíǹde rẹ̀ kúrò nínú òkú ó jẹ́ ìyanu. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé ìgòkèrí ọ̀run rẹ̀ lẹ́yìn àjíǹde rẹ̀ ó jẹ́ ìyanu. Hallelujah, hallelujah. A pè ní olùdámọ̀ràn. Orúkọ rẹ̀ ní olùdámọ̀ràn nítorí pé òun nìkan ṣoṣo òun ló lè fún ọ ní ìmọ̀ràn èyí tí ó tọ́. Òun nìkan ṣoṣo ló lè fún ọ ní ìmọ̀ràn èyí tí ó pé. Òun nìkan ṣoṣo ló lè fún ọ ní ìmọ̀ràn èyí tí ó dára. Òun ni olùbádámọ̀ràn wa nítorí pé nígbà gbogbo òun ló ń bẹ nítòsí ọ̀dọ̀ wa. Nígbà gbogbo òun ló wà ní àrọ́wọ́tó wa. Nígbà gbogbo òun ni ó ṣetán láti dá wa lóhùn nígbà tí a bá béèrè fún ìmọ̀ràn ní ọ̀dọ̀ rẹ̀. Olùdámọ̀ràn ẹni tí ó tuni nínú ni. Olùdámọ̀ràn tí ó tọ́ ipasẹ̀ wa sí ipa ọ̀nà òtítọ́ àti òdodo. Ará mi olùfẹ́ tó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí, gba Jésù Olúwa ẹni tí í ṣe ìyanu. Òun ló lè ṣe ìyanu nínú ayé rẹ̀ kí ìrètí rẹ̀ kó má bàa já sí asán. Òun nìkan ló lè gbà ọ́ nímọ̀ràn. Òun nìkan ló lè bá ọ gbèrò papọ̀ ní ọ̀nà yìí tí ìgbésí ayé rẹ̀ yóò fi ṣe àṣeyọrí. Ó ní Ọlọ́run alágbára. Orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé ó ní Ọlọ́run alágbára. Òun gángan fúnra rẹ̀ ó ní Ọlọ́run. Nígbà tó jíǹde kúrò ní òkú nínú ìwé ìrere ti Mátíù orí kejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kejìdínlógún, àkọ́ níbẹ̀ pé gbogbo agbára lọ́run àti láyé láti fi fún Jésù Olúwa. Nítorí náà ó ní agbára gẹ́gẹ́ bí Ọlọ́run. Nínú ìwé Ìfihàn orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, òun ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Kò sí ìkankan tó nira fún láti ṣe. Kò sí ìkankan tó ṣòro ṣe fún láti ṣe nítorí pé Ọlọ́run alágbára ni. Fún Ọlọ́run ohun gbogbo òun ní ṣíṣe. Mo gbàdúrà fún ọ lónìí pé Ọlọ́run alágbára yóò ṣe àwọn kò ṣeéṣe nínú ayé rẹ, yóò sọ di ṣíṣe ní orúkọ Jésù. Ó ní bàbá ayérayé. Ó ní bàbá ayérayé. Ó ní ẹni tí ó ń fúnni ní ìyè. Ó ní ẹni tó mí èémí ìyè sí imú wa tó ń fúnni ní ìyè. Ó ní olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa. Ó nìkan ṣoṣo ó ní ó fún wa ní ìyè. Ó fún wa ní ẹ̀mí rẹ̀. Ó fún wa ní àbùdá rẹ̀ níwọ̀n ìgbà tí o bá ti gbà á gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Ó ní iye àwọn tó gbà á gbọ́ ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Ó nìkan ló ń fún ni lágbára láti di ọmọ Ọlọ́run. Nínú ìwé Jòhánù orí kìíní ẹsẹ̀ ìkejìlá, ó wà pẹ̀lú Ọlọ́run láti ìpilẹ̀ṣẹ̀. Ó wà pẹ̀lú Ọlọ́run ní ìsinyìí, yóò sì wà pẹ̀lú Ọlọ́run títí láéláé. Hallelujah.
ó ní ọmọ aládé àlàáfíà, orúkọ rẹ̀ jẹ́ ìyanu nítorí pé ó ní ọmọ aládé àlàáfíà. Nínú ìwé ìrere ti Mátíù orí 11 ẹsẹ̀ 28 níbẹ̀ ló ti sọ fún wa pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwo lé lórí, pé èmi yóò sì fi ìsinmi fún ọkàn yín. Ọmọ aládé àlàáfíà ni, òun ló lè fi ọlọ́kàn balẹ̀, òun ló lè fún ọ ní ìsinmi, òun ló lè fún ọ ní ayọ̀, òun ló lè fún ọ ní àlàáfíà, ló lè fún ọ ní ìṣẹ́gun. Láìsí Jésù kò sí àlàáfíà. Mo gbàdúrà fún ọ lónìí pé àlàáfíà Ọlọ́run tó ju ìmọ̀ ẹ̀dá gbogbo lọ yóò máa ṣe àkóso ayé rẹ. Nípasẹ̀ Jésù ó ní ayé wa ti lè ní àlàáfíà, ní orílẹ̀-èdè wa ti lè ní àlàáfíà, ní orílẹ̀-èdè àgbáyé ti lè ní àlàáfíà, nítorí pé a ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ó fún wa ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, a ní àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run yóò sì máa bá wa gbé. Àmín. Ará olùfẹ́ tó ń gbọ́rọ̀ yìí lónìí, Jésù Kristi ó ní ẹ̀bùn orí ọ̀fẹ́ fún gbogbo ìran ènìyàn. Jésù Kristi ní ẹ̀bùn orí ọ̀fẹ́ fún gbogbo àgbáyé. Iye àwọn tó bá tọ̀ wá, àwọn yẹn ni yóò fún ní ìgbàlà, àwọn yẹn ni yóò sọ di àdúgbò ìgbàlà. Iye àwọn tó bá tọ̀ wá tí wọ́n gbàgbọ́ nínú orúkọ rẹ̀ yìí, àwọn yìí ni wọ́n ní iyè tí kò ní pẹ̀kun. Ìwọ náà lo àǹfààní yìí nínú ọdún Kérésìmesì yìí láti gba Jésù Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà rẹ, kí ó bá lè ṣe ohun ìyanu nínú ayé rẹ. Àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́ nígbà tó ń pe Jésù oníṣẹ́ ìyanu sínú ayé rẹ yóò wá sí ìmúṣẹ ní orúkọ ti Bàbá, ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́. Àmín. Jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, mo gbàdúrà fún àwọn àyànfẹ́ wọ̀nyí lónìí pé ayọ̀ ọdún Kérésìmesì kó wọnú ayé wọn lọ. Àlàáfíà Ọlọ́run kó bá ayé wọn. Láti òní lọ, àwọn ohun rere tí Ọlọ́run ti ṣètò fún ayé wọn kí ọdún yìí tó parí, Olúwa jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́. Wà á ní ìrírí àwọn áńgẹ́lì tó ń ṣiṣẹ́ ìyanu yóò wọlé rẹ wá. Áńgẹ́lì tó ń ṣiṣẹ́ ìbùkún yóò wọlé rẹ wá. Áńgẹ́lì tó ń pín ire lórúkọ Jésù yóò jí sí ayọ̀ fún ọ. Bí Olúwa ti bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè, wà á ṣe rere, yóò dára fún ọ. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa.